àwọn kan ń ṣe kíní kan. Ọdún kan ló bàtà rẹ̀ ni. Gbogbo nọ́mbà yìí èèyàn tẹ́ ẹ bá bínú fẹ́lẹ́ lójú ayé rẹ̀. Táwọn ẹnìkan fi wá sọ pé ẹ̀yin lẹ bínú ẹ̀, ẹ̀yin lẹ jẹ́mi rẹ̀ ogun, ẹ̀yin lẹ jí ọ̀sà rẹ̀, àárẹ̀ tó ju ti fẹ́lẹ́ lọ ni ó ṣe ń kẹ́ ẹ̀ tó. Ìmọ̀tọ́ wà ń díẹ̀ ni pé tá a tó kú bá dé sàárè ọjọ́ kẹta ni ó tó dára rẹ̀ mọ̀ pé òun ò léèyàn máa ò ti bọ́wọ́ Ọlọ́run. Wọ́n ní á ṣàdúrà ńjọ́ kẹta. Bọ́ bá di ijọ́ kẹjọ wọ́n ní ká ṣàdúrà nítorí pé ijọ́ yẹn lòkú òwú tí ọkàn òkè sàárè yóò sì bẹ́ gbogbo omi ó máa wá ya lọ́tún yóò máa ya lọ́sì oríṣiríṣi kòkòrò ó máa wá jáde. Kullu nafsin za'iqatul maut. Irú ogójì ọjọ́ tá à ń ṣe yìí gbogbo iṣan tó so ọwọ́ pọ̀ mọ́ra wọn èyí tó so tan pọ̀ tó so ọrùn pọ̀ tó so gbogbo ẹ̀ ní ọjà lénìí. Kullu nafsin za'iqatul maut. Gbogbo rẹ̀ ní ọ̀nà lọ́tọ̀ọ̀tọ̀. Kullu nafsin za'iqatul maut. Gbogbo yín lẹ́kùn níbo lẹ́ ń sá lọ. Wa nabluukum bish-sharri wal khayri fitnatan. Sáré ayé nítorí tó ń pa àwọn èèyàn lẹ́kún nítorí kó o lè ráyé ti wá lọ wo létí fẹ́lẹ́ kọ́ kò gbé bẹ́ẹ̀ o. Kullu nafsin za'iqatul maut. Àwọn tí ò kí gbógun iṣẹ́ ni wọ́n padà lọ léwu o. Anakunmọ̀lá wọ́n sẹ̀ kọ́lé kan sẹ́gbẹ̀ẹ́ lé wọn. Fadem. Òní ní aláwọ̀ fẹ́ sí táwọn òbí sọjọ́ òbí. Ilé ọ̀hún ni òsì mẹ́yìí o. Kullu nafsin za'iqatul maut. Ẹ̀yin wà lẹ́yìn ẹgbẹ́ onímọ́tò Ọ̀yọ́ state ilẹ̀ wa bẹ̀rẹ̀ sí sọ tó kú sọ káàkiri gbogbo ẹ̀ náà wọ́n ti sọ délé mi. Aleikum ẹ sọ́ra yín fa. Alaykum bitaqwallahi sirran wa jahratan. Ọmọ wa jáde lẹ́nu yìí pé fẹ́lẹ́ ti lọ ń jẹ ní àwa ẹ̀kọ́ àwọn ọmọ fẹ́lẹ́ kú ònílẹ̀ wèrè ní yín ni. Alayka bitaqwallahi. Ẹ̀bọ́ ọmọ fẹ́lẹ́ ni ẹ jókòó yìí. Alayka bitaqwallahi. Ìgbẹ́ ń tẹ̀lé fẹ́lẹ́ ẹ ṣe bọ́ ọmọ fẹ́lẹ́ ni. Alayka bitaqwallahi. Wàláhì ọ̀tá Ọlọ́run ni. Sirran wa jahratan. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Alayka. Bitaqwallah. Alayka. Allah. Alayka bitaqwallahi. Ẹ bẹ̀rù Ọlọ́run ní kọ̀kọ̀ yín àti gbangba yín. Alaykum. Fẹ́lẹ́ ọ̀dọ́ Ọlọ́run sẹ̀. Ó lè bá àyè àwa yòókù náà ni bí anfusikum. Afala tubsirun. Ilé rẹ̀ ọ̀dà horo ń jọ kan. Ìwọ́tọ̀ ọkọ ò ní sí ń bẹ̀ má. Alayka. Nbí mo ti ẹ̀ bá tí ẹ ti fẹ́lẹ́ sí lónìí. Ó dùn mọ́ mi nú mo sì ṣàdúrà fáwọn tó sin. Mo sì ṣàdúrà fáwọn tí wọ́n ọ̀rọ̀ kọjá bẹ gáràjì pọ̀. Ìtàlẹ́ ni. Àwọn ìta kò ṣe wọn. Wọ́n gbé wọn lẹ́ẹ̀kúnlé. Ìtàlẹ́. Ọ̀gbẹ́ bí n bá lọ bí olókùú kan tí wọ́n jà fún nìyí. Ẹni ó nílé ẹ̀ ní gbé gbangba ta. Tí gbogbo ayé ó ní ọmọ ṣàdúrà fún bọ́bá ní sàárè rẹ̀ ẹ wàá gbé ẹgbẹ́ lẹ́ẹ̀kúnlé. Torí bí wọ́n bá kalẹ̀. Bẹ́ẹ̀ gbé fẹ́lẹ́ lọ ẹ̀kúnlé tí mo débẹ̀ tí mo bá bẹ́ẹ̀ lè pe ní wọ́n sẹ́ gbogbo yìí. Alayka bitaqwallahi. Ẹlòmíì ni pé sáwà jíra rà àárẹ̀ ìwọ̀. Àwọn arókù. Àwọn àjíra rà máa wo sàárè. Gbogbo bẹ́ẹ̀. Wọ́n náà lọ kọ́ tiẹ̀. Alayka bitaqwallahi. Alayka bitaqwallahi. Ìbẹ̀rù Ọlọ́run lọ́dọ̀ ọ̀ràn àyàn fẹ́. Sirran wa jahratan. Ẹjẹ́ bẹ̀rù Ọlọ́run
wọ́n ṣàdúrà fún ọgbọ́n ọba kú. ما في الحياة بقاء Bàbá tó lò kádùá ó gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀. ما في Àwọn aláwọ̀ àmì ẹ̀yẹ gbé onímọ́tò wọ̀nyí ẹ ṣọ́ ara yín dáadáa. Ẹ ṣọ́ ara ẹ mọ̀ pé mo ti bá yín sọ àwọn ọ̀rọ̀ kan rí tẹ́lẹ̀. Mo ti bá yín sọ rí tẹ́lẹ̀. N tẹ́ ń ṣe yìí àìlájú yín ignorance tó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ànábì Ádámù àbàbá ńlá wa níbẹ̀ lára yín. Kí lè ń dé tẹ́ ń gbin? Owó tí ń bẹ lọ́wọ́ gbangbaláwa yìí owó tó ń bẹ lọ́wọ́ Saidi gbogbo yín ẹ̀ lè ná tán Saidi tó jókòó yìí àbí ọjọ́ ìṣúná farapamọ́ ni ẹ̀yin ò sì ní kankan ọ̀wọ́ tọ́lọ́kọ́bọ̀ tẹ́ ń gbé àjọ náà tẹ́ fẹ́ pín láàrin ara yín lẹ́tùn máa wá sára yín ládàá lẹ́tùn máa wá pọ̀fọ̀ síra yín lẹ́tùn máa lẹ́ wọ́n máa rí yín lójú rẹ̀ lẹ́ẹ̀ máa gbé wò lọ́wọ́ lẹ́ẹ̀ máa gbé kinní kan lọ́wọ́ wèrè ń ṣe yín ni. ما في الحياة بقاء Àti ayé ti lọ́kọ̀. ما في الحياة بقاء Ayé ti ṣubú. وما في الحياة ثبوت نبني البيوت ويوما تهرب تلك البيوت Orí ti fẹ́lẹ́ kọ́. نبني البيوت وختما Mọ ọkọ ìkọ́kọ́ iná tó ń gbé bẹ̀ ó tún wá ń tún un ṣe ó tún ń tún un ṣe. Ibi wo ti ṣeré dáadáa ẹ bá ń tọ́lé iná ṣe dáadáa ẹ bá ń tẹ kàkà kọ́mọ̀ tún sàárè rẹ̀ sí. نبني البيوت وختما Bí Ọlọ́run ṣe disappoint Taofiki náà bẹ́ẹ̀ ni ó disappoint wọn náà. تبني البيوت وختما تهرب تلك البيوت Ó ṣe kọ́lé tán ó tún wà ń tún un ṣe ó tún ń tún un ṣe ó tún ń tún ó tọrọ ara rẹ̀ ṣe wájú Ọlọ́run. تبني البيوت وختما Muhammad Taofik تنهر تلك البيوت Ọlọ́run bá wa kẹ́ ẹ. يموت كل Sàmì gbogbo ntọ́ sọ Taofik dọ́mọ mi tó lè wá. Nínú mọ́sálásí. Mọ́sálásí mi lè gbé Lẹ́sùn. ibẹ̀ lẹ̀ ń sùn. Bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ń bẹ̀ ń jọ náà Taofik tó kú yìí ó ní mo káàdì kó responsible jù láàrin gbogbo yìí. Kí ló mú mi káàdì ẹ̀ kó ń lọ responsible? Bí wọ́n bá ká sùn bá àbọ̀ yóò gba gbogbo mọ́sálásí yóò lọ fọlé àlùwàlá yóò tó àgé yóò fọ àgé nù yóò ṣe gbogbo ẹ̀ ní ẹ̀ ṣe ń gbé bẹ́ẹ̀ nù. تبني البيوت وختما Ọwọ́ àdìjọ́ kan àwọn ọmọ mi wá wọlé wá wọn ní bàbá. Ọ̀gbẹ́ni tí wọ́n ń pè ní Fẹ́lẹ́hùn òun ni ó wá bá wọn pé àwọn ọlọ́pàá àmúbá pólíìsì wọ́n ń bọ̀ wá bá wọn ní mọ́sálásí ni tí a bá sì dé gbogbo ẹnikẹ́ni tí a bá rí ìbọn ni wọ́n máa yẹ̀ fún. Ǹjẹ́ ẹ wá lè gbà wọn láàyè kó wọ́n wọlé kó wọ́n bọ́nu ọgbà yìí? Mo ní iṣẹ́ èyí tí ń fọ àgé tó ń tún mọ́sálásí ṣe ẹgbẹ́. تهرب تلك وختما تستوي السيارة وختما Gbogbo àwọn tá a wà láyé. Taofik lọ́kọ́lé kalẹ̀ yẹn. Àwọn ìyàwó ìfẹ́ àti lẹ́ni ìsìn ọmọ àti pẹ́lẹ́ sẹ̀rí àláyé pin. Sẹ̀rí àláyé pin. Ẹ̀yọ́ àtọ́ sínú yẹn tí ó àtọ́ sínú yẹn kúrò ìwà ìjókòó. أما بيوتك Amma buyut. في Masha Allah. وليت قبرك بعد الموت يتسع وليت قبرك بعد الموت يتسع Amma buyutuka. أما بيوتك. Ọlọ́run lẹ́ẹ̀kan ìjàmbá. أما بيوتك. أما بيوتك.
èyí ó kí ajé kú kalẹ̀ náà níbi tí ń sùn wọn ò tiẹ̀ wá wo kankan máa rárá káwá gbẹ́lẹ̀ ká gbé bọ́ọ̀lù ẹ̀hún nìkan níbẹ̀ lẹ́mìí àwọn èèyàn. àmà buyutuka Amma buyut. àmà buyutuka Abdulrasheed. àmà buyutuka Haruna Rashid. Haruna Rashid. àmà buyutuka fi dunya fawasi'atun. Òun ló lọ rèé bá àfa rẹ̀ ó ní àfa mo kọ́ ilé mo fẹ́ kí ẹ wá wò ó ẹ̀yin ni mo wá fẹ́ kí ẹ wá bá mi sí. Àfa ni Abdulrasheed má jẹ wá má sí ilé wèrè èèyàn ní sílé wèrè kí ni mo pè é wèrè èèyàn ní sílé ntọ́ yẹ ká sí níbi Taofiki padà sí. Ilé tí wọn ò lè sọ fún ọ pé ẹ̀mí rẹ ni ó lò ó gbójú ọkọ wèrè ni ọ ní kí ló ń sì sí. Àti pé jọ́ tó ń sílé yẹn tí gbogbo ẹni tó wá bẹ̀ lọ́kọ́rù ilé tó ọkọ. Ọpẹ́ là á dúró àìsí. Bí ẹ bá gbọ́ lọ bí ẹ bá gbọ́ ọlọ́njẹ́ mi rè ó mú ọlọ́njẹ́ mi rè ó mú àwọn tí ó jànù. Gbogbo nǹkan tí máa tètè gbẹ̀mí èèyàn ní mẹ́lọ́dọ̀ àpò onímọ́tò yìí. Gbogbo tí máa jẹ́mi èyí kò tí ì jẹ́mi ogún. Bí a fẹ́ fẹ́yàwó wọ́n fẹ́yàwó náà bá pálapàla ni wọ́n fẹ́. Ó gba ìyàwó ni. Bàìdáì wọ́n lè gba ìyàwó níyàwó. Kò sí tí wọ́n ẹ̀ náwó tán. Èyí tí máa tẹ ìwé tí máa tẹ ṣe wàhálà. Àmbá buyutuka. Fi dunya fawasi'atun. Àmbá buyutuka fi dunya fawasi'atun. Haruna Rashid ó wá wo ọ̀rọ̀ náà pé àfa ẹ wá bá mi sí ǹjẹ́ mi fẹ́ ni mo sọ fún yín. Ẹ̀yin náà làáfà ọ́. Àbá ni tí mo bá wá só lè máa sunú ilé náà. Ó ní bí mo ní ẹ bá wa sọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ ni. Àmbá buyutuka. Àfa àwọn adé ǹjọ́ wọ́n fẹ́ sílé èrò lọ́kànrin. Àmbá buyutuka. Àfa àwọn arìn káàkiri ṣé yàrá rẹ̀ tó máa sùn ní. Àmbá buyutuka. Ṣé yàrá rẹ̀ tó máa sùn. Swimming pool yìí dání ọmọ àwọn ẹ̀mí olé mi náà. Àmbá buyutuka. Kìsì yìí. Irú kíjì yìí dání wọ́n máa gbọ́ oúnjẹ fún mi. Bí dáhùn wọ́n mọ káwọn obìnrin tí wọ́n máa gbọ́ oúnjẹ fún mi. Àmbá buyutuka. Àga tó fi jókòó jẹun lórí báyìí. Àmà buyutuka fi dunya fawasi'atun. àfa wa ní àásìwáàsì. Wọ́n wá ní wọ́n máa kéwù. Àmà buyut. Àmbá buyutuka. Àfa ní Haruna Rashid ìwọ lọ kọ́rù ilé yìí. Àmbá buyutuka. Wọ́n ní yàrá rẹ̀ ó tó mú èèyàn sùn. Àmbá buyutuka. Aṣọ rẹ̀ kanlẹ̀ tó kò kéénú ilé náà. Fi dunya fawasi'atun. Ìwọ ni gbogbo oṣù ní púùlù tí lẹ́wọ̀n. Fawasi'atun. Ìwọ ló ní ilé àlejò rẹ̀ gẹ́gẹ́ ni ọba fẹ́ rí lórí ẹni tó ọba fẹ́ rí ò ní rí. Fawasi'atun. Abdulrasheed. Falaita qablaka. Allahu Akbar. Falaita